ó tán INEC fọ́ ẹgbẹ́ ADC mọ́ David Mark àti Arẹgbẹṣọla lórí. ẹni tó bá juni lọ ó lè ju nínú. bí àlè ìyá ẹni bá sì ju bàbá ẹni lọ, bàbá lèèyàn yóò máa fi tipátipá pé o. wọ́n ti fi àjùlọ han ẹgbẹ́ òṣèlú ADC, wọ́n sì ti bọ́ agbádá fáàrí tí wọ́n fẹ́ máa wọ̀ káàkiri. INEC ti yọ orúkọ gbogbo àwọn apàṣẹ ẹgbẹ́ òṣèlú náà dànù nínú ìwé wọn, pé kò sẹ́nìkan tó gbọ́dọ̀ pe ara ẹ̀ ní alága ADC tàbí akọ̀wé ẹ̀ níwájú àwọn. bẹ́ẹ̀ ni wọ́n já David Mark, alága ẹgbẹ́, àti Ràúfù Arẹgbẹṣọla tí í ṣe akọ̀wé ẹgbẹ́ náà sọ́lọ́pọ́n. wọ́n já wọn sí kolombo. ẹgbẹ́ ADC fúnra ẹ̀ sì ti di ọmọ rí igbá tí kò nídìí ìjókòó. wọ́n di ewé ojú omi tí kì í sùn tó jẹ́ gbígbọ̀n ni yóò máa gbọ̀n kiri. INEC ní kò sí orúkọ àwọn èèyàn náà nínú ìwé àwọn mọ́. nítorí bẹ́ẹ̀ àwọn kò ní kọ̀wé sí wọn kí àwọn náà má sì ṣe kọ̀wé kankan sí àwọn, nítorí pé kò tíì sí àjọṣe kan tó tún wà láàrin àwọn mọ́. Muhammadu Kudu Haruna tó sọ ọ̀rọ̀ yìí lórúkọ àwọn INEC ní àwọn ò lè fi orúkọ àwọn tí wọ́n ń pe ara wọn ní alákòóso ẹgbẹ́ náà sínú ìwé àwọn mọ́, nítorí àwọn méjì ni wọ́n ń jà sí ẹgbẹ́. ilé-ẹjọ́ sì ti pàṣẹ fáwọn méjèèjì pé kí wọ́n fi ohun gbogbo ṣe àfàró, ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ṣe kinní kan mọ́ nínú wọn. àwọn ò sì lè tẹ òfin ilé-ẹjọ́ lójú mọ́lẹ̀. ohun tó jẹ́ kí àwọn fagilé orúkọ àwọn tí wọ́n ti wà níbẹ̀ tẹ́lẹ̀ nìyẹn, tí àwọn sì yọ àwọn orúkọ náà dànù pé kí wọ́n lọ yanjú ara wọn. bí wọ́n bá yanjú ẹ̀ tán kí wọ́n padà kí wọ́n wá bá àwọn. ohun tí eléyìí túmọ̀ sí ni pé wọn ò ní lè ṣe ìpàdé gbogbogbò tí àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ń ṣe lọ́wọ́. bẹ́ẹ̀ àsìkò tí INEC fún gbogbo wọn pé kí wọ́n fi ṣe àwọn ìpàdé náà rèé. ẹgbẹ́ òṣèlú tí kò bá sì ti ṣe ìpàdé gbogbogbò kò ní lè ṣe ìpàdé abẹ́lé tí wọn yóò fi dìbò láti yan ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. nítorí nígbà tí wọn yóò bá fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àsìkò yóò ti lọ o. èyí ni pé ìbò ààrẹ tó ń bọ̀ lọ́dún 2027 yìí kò sí bí ẹgbẹ́ òṣèlú ADC yóò ti ṣe kópa níbẹ̀, àfi tí wọ́n bá sáré parí ẹjọ́ náà ní kíákíá. bẹ́ẹ̀ ẹjọ́ náà yóò ṣòro láti parí bẹ́ẹ̀, nítorí àwọn tí wọ́n ń bá wọn fà á wọ́n kọjá àwọn tí wọ́n ń rí. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń bá wọn fà á yìí wọn ò ṣetán láti padà lẹ́yìn wọn. ariwo tí àwọn èèyàn ń pa ṣáá ni pé pọ́n ti ṣe àkókò ìdí púpọ̀ jù, pé nítorí tí olóṣèlú ńlá ìlú Kánò ní Rabiu Kwankwaso wọ inú ẹgbẹ́ náà, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú míì sì bẹ̀rẹ̀ sí farahàn pé àwọn ń bọ̀ wá sínú ẹgbẹ́ ọ̀hún, tí ẹgbẹ́ náà sì fẹ́ di ńlá láàrin kádìjú kálà, pé ohun tó mú kí àwọn alátakò wọn sáré dìde sí wọn rèé, tí wọ́n sì hó ọ̀rọ̀ ẹjọ́ tó ti lọ náà jáde ní kíákíá pé kí wọ́n fi hàn gbogbo ayé pé ẹgbẹ́ ọ̀hún ti pín sí méjì. bí ẹgbẹ́ òṣèlú PDP náà sì ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ bí ìgbà tí ọmọdé méjì bá ń ṣeré rèé, àfi bí ọ̀rọ̀ ẹjọ́ náà sì ṣe di rántó tí wọn ò sì rí ojútùú sí títí dòní yìí. kò sì tíì sí ìdánilójú pé ẹgbẹ́ PDP náà yóò kópa nínú ìdìbò tó ń bọ̀, torí ẹjọ́ tiwọn náà wà nílé ẹjọ́ tó ga jùlọ. bí ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ ni pé nígbà tí wọn yóò dìbò ní 2023, ẹgbẹ́ ADC ṣe ìpàdé gbogbogbò, wọ́n sì yan àwọn olóyè ẹgbẹ́ wọn. ọ̀kan lára àwọn olóyè ẹgbẹ́ tí wọ́n yàn náà ní Nafiu Bala Gombe, nítorí pé ọmọ ìpínlẹ̀ Gombe ni ibẹ̀ ló ti wá. lásìkò ìdìbò náà ọkùnrin náà pàápàá díje láti du ipò gómìnà ìpínlẹ̀ Gombe yìí, nígbà tí Dùmẹ̀bí Kàchíkú du ipò ààrẹ Nàìjíríà lórúkọ ẹgbẹ́ ọ̀hún. àmọ́ bí òdodo ọ̀rọ̀ bá wà kéèyàn sọ, ẹgbẹ́ náà kì í ṣe ẹgbẹ́ òṣèlú kan tó lórúkọ tàbí tó fẹsẹ̀ rinlẹ̀ níbìkan o. ohun tí àwọn olóṣèlú máa ń ṣe ni láti lọ sáré lo ẹgbẹ́ náà bí wọ́n bá wà nínú ìṣòro, tàbí tí ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ kò bá fà wọ́n kalẹ̀ láti du ipò tí wọ́n bá fẹ́. ẹgbẹ́ owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni. ẹgbẹ́ olówó ni mo bá ṣe ń òbólò ṣiṣẹ́ ni. ẹni tó bá lówó nílùú ẹgbẹ́ náà láti ilẹ̀ wá kí wọ́n lè fi díje. ṣùgbọ́n nítorí pé ẹgbẹ́ náà fẹ́ díje ni wọ́n ṣe ìpàdé gbogbogbò ti àkókò ọdún 2023 yìí, tí wọ́n sì yan àwọn olóyè ẹgbẹ́ gbogbo. àmọ́ ẹ ti rí àwọn olóyè ẹgbẹ́ náà sí gan-an.
kálukú kan wàá bá wọn kúnjọ ni. Nígbà tí wọ́n sì ti dìbò tán tí kò sí ẹnikẹ́ni tó wọlé nínú ẹgbẹ́ wọn, àti olóyè ẹgbẹ́ àti àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn tí wọ́n díje, oníkálukú fọ́ká ni. Bẹ́ẹ̀ lẹ́gbẹ́ ṣe parí. Ṣùgbọ́n orúkọ àwọn olóyè ẹgbẹ́ yìí ló wà nínú ìwé INEC tó ń ṣètò ìdìbò. Àwọn kò sì mọ̀ pé kinní kan ṣe ẹgbẹ́ ọ̀hún rárá. Àwọn tí wọ́n ní ẹgbẹ́ náà, pàápàá Ralph Òkè Nwosu tó ti mọ ohun tí wọ́n máa ń fi ẹgbẹ́ náà ṣe, àwọn jókòó wọ́n ń retí àwọn tí wọn yóò tún ní wàhálà nínú ẹgbẹ́ tiwọn tí wọn yóò sì padà wá bá wọn. Nígbà náà ni àwọn Atiku Abubakar, Nasiru El-Rufai àti àwọn míì tí wọ́n jẹ́ olóṣèlú ńlá bínú kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú wọn tí wọ́n ń ṣe. Nasiru El-Rufai ló jáde láti wá ẹgbẹ́ òṣèlú tí gbogbo wọn yóò kó sí lọ. Kò sì pẹ́ tó fi wọ inú ẹgbẹ́ SDP nínú oṣù kẹta ọdún 2025. Bí kò bá sì yá àwọn ẹgbẹ́ náà lé ní inú ẹgbẹ́ yìí ni gbogbo wọn ìbárọ́ sí, ìyẹn gbogbo àwọn èèyàn Àtíkù, wọn kò bá ti dé ADC rárá. Nígbà tí wọ́n ti wá lé wọn nínú ẹgbẹ́ yìí bẹ́ẹ̀, wọ́n tún bẹ̀rẹ̀ sí wá ẹgbẹ́ tí wọn yóò lọ. Nígbà náà ni Nwosu rìn mọ́ wọn pé kí wọ́n yéé dààmú ara wọn, èyí tí wọ́n fi ń dààmú káàkiri yìí, ẹgbẹ́ tí wọ́n lè ló wà níbẹ̀, pé kí wọ́n máa bọ̀ nínú ẹgbẹ́ àwọn. Ni wọ́n bá béèrè wípé kí lorúkọ ẹgbẹ́, ń lòun bá sọ fún wọn pé ADC ni. Àwọn Àtíkù wo iwájú, wọ́n wo ẹ̀yìn, wọ́n sì rí pé kò sí kinní kan tó dí àwọn lọ́wọ́ níbẹ̀. Ni wọ́n bá sá kóró wọ inú ẹgbẹ́ náà lọ nínú oṣù keje ọdún tó kọjá. Àmọ́ ohun tí àwọn tí wọ́n gbé wọn sínú ẹgbẹ́ náà kò sọ fún wọn ni pé àwọn wàhálà kéékèèké kan lè jẹyọ o, pé àwọn olóyè ẹgbẹ́ kan wà tí àwọn ò rí o. Ṣùgbọ́n àwọn Ralph Nwosu ni wọ́n jókòó tí wọ́n sì yanjú ọ̀rọ̀ náà láàrin àwọn àti Àtíkù pẹ̀lú àwọn èèyàn wọn tó kù. Bẹ́ẹ̀ nítòdodo, Ralph Nwosu ló ní ẹgbẹ́ yìí, nítorí ìgbà kan wà tí Gombe ti lóun kò bá wọn ṣe mọ́ tí kò sì dá sí ọ̀rọ̀ tó ń lọ. Àmọ́ nígbà tí wọ́n fẹ́ gba àwọn Àtíkù wọlé tí wọn kò pè é sí, Nafiu Gombe bínú. Ó ní báwo ni wọn yóò ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́yìn òun. Èrè làwọn Nwosu pé wọ́n sì ka ọ̀rọ̀ ẹ̀ sí bí ìgbà tí akọ ajá bá ń gbó lásán. Nígbà tó sì di ọjọ́ 21 oṣù karùn-ún 2025, àwọn aráabí náà sọ̀rẹ́ńdà ẹgbẹ́ náà fún Àtíkù àti àwọn èèyàn tiẹ̀. Wọ́n ní kó máa ṣe ẹgbẹ́ lọ. Ní ọjọ́ kejì oṣù keje 2025 yìí kan náà, àwọn ADC tuntun yìí yan David Mark bí alága ẹgbẹ́, wọ́n sì yan Raufu Arẹgbẹṣọla bí akọ̀wé, wọ́n sì tún yan àwọn olóyè ẹgbẹ́ gbogbo. Bẹ́ẹ̀ ni ADC di tiwọn pátá. Àwọn ò sì rò pé wàhálà kankan yóò ti inú ẹgbẹ́ náà jáde fáwọn. Nígbà náà ni àwọn tí wọ́n ń ṣọ́ Àtíkù, Peter Obi, El-Rufai, Arẹgbẹ àti àwọn alátakò míì kiri tí wọ́n rìn súnmọ́ Gombe tí wọ́n ní iṣẹ́ wà tí àwọn yóò gbé fún ṣe. Nígbà tó sì di ọjọ́ 21 oṣù keje, ìyẹn lọ́jọ́ kejì tí ẹgbẹ́ bọ́ sọ́wọ́ àwọn David Mark, Nafiu Bala Gombe pe àwọn oníròyìn jọ. Ó ní òun ni olórí ẹgbẹ́ ADC báyìí o, nítorí alága àwọn Ralph Nwosu ti kọ̀wé fi ipò sílẹ̀. Ohun tí òfin sì sọ ni wípé nígbà tí ò bá ti sí alága nítòsí tàbí tí alága bá fi ipò ẹ̀ sílẹ̀, òun igbákejì alága ni òun yóò di alága. Ó ní bí àwọn èèyàn bíi David Mark tàbí ẹni yòówù bá fẹ́ wọ inú ẹgbẹ́ àwọn, kó lọ forúkọ sílẹ̀ gidi ni o. Níṣe ni kí wọ́n wá bá ọ̀nà tó tọ́ wọ inú ẹgbẹ́ àwọn. Ó ní ṣùgbọ́n bí wọ́n ṣe wà yẹn, òun ò rí wọn o, òun ò sì mọ̀ wọ́n, òun ò mọ̀ bóyá wọ́n ń ṣe ADC níbìkan. Àwọn èèyàn náà kò dá lóhùn, wọ́n ní ó kàn ń jambula ẹnu lásán ni. Nígbà tó sì yá ni wọ́n bá kúkú tiẹ̀ lé dànù nínú ẹgbẹ́, wọ́n ní àwọn ti yọ ọ́. Ní Nafiu bá ní ṣé ọwọ́ tí ẹ fẹ́ gbé nìyẹn, ó ti dáa jù. Bó ṣe gba ilé ẹjọ́ lọ nìyẹn lọ́jọ́ kejì oṣù kẹsàn-án 2025. Ó ní kí adájọ́ dájọ́ pé kò sí ẹni tó mọ àwọn David Mark nínú ẹgbẹ́ ADC, àti pé kí wọ́n fòfin dè wọ́n kí wọ́n yóò pe ara wọn ní aṣáájú tàbí alága tàbí akọ̀wé ẹgbẹ́ náà mọ́ níbikíbi. Ní adájọ́ Emeka Nwite ti ilé ẹjọ́ gíga ìlú Àbújá bá dájọ́ lọ́jọ́ 4 oṣù kẹsàn-án náà pé kí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wá ṣàlàyé o ìdí tí wọ́n fi rò pé òun ò gbọ́dọ̀ pàṣẹ tí ọkùnrin Gombe náà béèrè fún. Nígbà náà ni David Mark torí pé koríko tí èèyàn bá fojúlé náà lè fọ́ni lójú, ń lòun gẹ́gẹ́ bí alága bá sáré gba ilé ẹjọ́ lọ. Ọjọ́ 18 oṣù kejìlá 2025 ni David Mark gba ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ
pé ìdájọ́ adájọ́ Nwite yẹn kò gbéṣẹ́, kò sí ìdí tí yóò fi pàṣẹ pé kí àwọn má pe ara àwọn ní alága tàbí akọ̀wé tàbí olóyè ẹgbẹ́ ADC nígbà tó jẹ́ pé ìgbìmọ̀ ló dìbò yan àwọn. Wọ́n ní kí adájọ́ náà má dá Nafiu Gombe lóhùn, kó jẹ́ kí àwọn máa bá iṣẹ́ àwọn lọ níta wọn. Ẹjọ́ náà ni adájọ́ Nwite wá dá ní ọjọ́ 12 oṣù kẹta ọdún 2026 yìí, tó ní ẹjọ́ kòtẹ́milọ́rùn tí David Mark pè kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá, pé ohun tí wọ́n ń bá a sọ kọ́ nìyẹn. Ìdájọ́ tó fa wàhálà gan nìyí, nítorí kó tó di ìgbà náà INEC tó ń ṣètò ìdìbò ti gbé ìwé jáde ní ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2025 pé àwọn ẹni tí àwọn mọ̀ gẹ́gẹ́ bí alága àti akọ̀wé ẹgbẹ́ ADC ní David Mark àti Raufu Arẹgbẹṣọla, tí wọ́n sì lẹ orúkọ wọn mọ́ àtẹ ayélujára wọn, tó ṣe pé nígbàkigbà tí ẹnikẹ́ni bá fẹ́ mọ ohunkóhun nípa ADC tó bá ti lọ sórí ayélujára tàwọn INEC yìí, orúkọ tí yóò bá níbẹ̀ ní ti Raufu Arẹgbẹṣọla àti David Mark pẹ̀lú àwọn olóyè ẹgbẹ́ tó kù. Àmọ́ bó tilẹ̀ jẹ́ pé orúkọ wọn ló wà níbẹ̀, ní gbogbo ìgbà náà ni Nafiu Gombe ń pariwo pé òun ni alága ẹgbẹ́ ADC o, kì í ṣe David Mark. Ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí ti wà níbẹ̀ fún bí oṣù kan báyìí tí INEC kò ṣe kinní kan sí i. Àmọ́ àwọn ohun kan ṣẹlẹ̀ láàrin ọjọ́ mẹ́ta sẹ́yìn. Àkọ́kọ́ ni ti Kwankwaso tó jáde tó sì wọnú ẹgbẹ́ ADC, tí ariwo ìṣípòpadà náà sì le gan-an. Ẹ̀kejì ni pé gbàrà tí Kwankwaso wọnú ẹgbẹ́ náà, bẹ́ẹ̀ ni àwọn aṣòfin kan tún rọ́wọ́ bẹ̀ láti ilé ìgbìmọ̀ aṣòfin ní Àbújá, tí àwọn olóṣèlú ńláńlá míì sì tún sọ pé inú ẹgbẹ́ ADC làwọn ń lọ, pé kí wọ́n máa dúró de àwọn ń bọ̀. Ọ̀rọ̀ náà sì ka ẹgbẹ́ APC àti gbogbo àwọn tí wọ́n fẹ́ wọn lára, bẹ́ẹ̀ ló kà wọ́n láyà pàápàá. Wọ́n sì ń wò pé ṣé ADC yóò wá tún jí dìde lẹ́gbẹ̀ẹ́ àwọn ni lẹ́yìn tí PDP ti kú. Èèyàn wá mọ̀ bóyá àwọn ni wọ́n lọ bá Gombe sọ̀rọ̀ ní o, bóyá Gombe fúnra ẹ̀ náà ló fúnra ẹ̀ jáde fúnra ẹ̀ ní o. Nígbà tó sáà di ọjọ́ kejì tí Kwankwaso wẹgbẹ́, àwọn ọmọ ẹgbẹ́ ADC kan kó ara wọn jọ, wọ́n sì lọ sí olú iléeṣẹ́ INEC nílùú Àbújá. Wọ́n ní àwọn wá fi ẹ̀hónú hàn kí wọ́n jẹ́ kí àwọn rí alága wọn. Ni wọ́n bá gbé káàdì oríṣiríṣi dání, tí àwọn kan ní dandan ní kí INEC tẹ̀lé ìdájọ́, dandan ní kí INEC tẹ̀lé òfin, dandan ní kí INEC ṣe ohun tó bá òfin Nàìjíríà mu. Wọ́n ní David Mark kì í ṣe alága ADC, INEC kò sì gbọdọ̀ ní àjọṣe kankan láti bá wọn ṣe. Ohun tí INEC wá padà tẹ̀lé rèé, tí wọ́n fi yọ orúkọ àwọn David Mark àti Raufu Arẹgbẹṣọla gẹ́gẹ́ bí alága àti akọ̀wé ẹgbẹ́, tí wọ́n sì ní àwọn kò ní í forúkọ wọn sí i àfi tí ilé ẹjọ́ bá fàṣẹ sí i tàbí tí wọ́n bá yanjú ọ̀rọ̀ náà láàrin ara wọn. Lóòótọ́ wọn kò fi orúkọ Nafiu Gombe náà sí o, àmọ́ èyí tí wọ́n ṣe yìí náà ti tó, nítorí bí ADC ṣe wà yìí kò ní àwọn aláṣẹ tàbí olóyè ẹgbẹ́ kankan. Bẹ́ẹ̀ ni wọn ò sì lè fi báyìí máa ṣe ẹgbẹ́ lọ, nítorí kò sí ẹnì kankan tí yóò dá wọn mọ̀. Ohun tó jẹ́ kí àwọn ADC náà fìbínú jáde rèé, tí wọ́n ní àwọn mọ̀, ó sì ti yí àwọn. Gbogbo aburú tó ń ṣẹlẹ̀ yìí, àwọn APC ló wà nídìí ẹ̀. Àwọn tí wọn kò fẹ́ kí ADC kópa nínú ìdìbò tó ń bọ̀ yìí ni. David Mark àti àwọn èèyàn ẹ̀ ní àwọn kò gba ohun tí INEC ṣe ní tàwọn, àwọn ò gbà rárá, nítorí àwọn mọ̀ pé àwọn kan ló ń tì wọ́n láti ṣe bẹ́ẹ̀, pé ṣe bí àwọn ti ń sọ láti ọjọ́ yìí wá pé àwọn èèyàn tí wọ́n wà nílé iṣẹ́ ààrẹ àti àwọn aṣáájú APC kan kò fẹ́ kí ADC kópa nínú ìdìbò tó ń bọ̀, nítorí wọ́n mọ̀ pé àwọn làwọn yóò lé Tinubu lọ. Alukoro ẹgbẹ́ wọn Bọ́lájí Abdullahi faraya gan ni o, ó ní INEC kò lè sọ pé láti inú àwọn ni ohun tí àwọn ṣe yìí ti wá, pé ìjọba tó ń bẹ̀rù pé kí wọ́n má lé òun lọ ló fi tipátipá mú wọn. Ó ní eléyìí fi hàn pé kò sí ohun tí INEC yìí lè dá ṣe lásìkò ìdìbò tó ń bọ̀, ìjọba tó wà lóde yìí ni wọn yóò ṣiṣẹ́ fún. Àmọ́ INEC náà sọ̀rọ̀, wọ́n ní kò sí ohun tó kan àwọn nínú ọ̀rọ̀ ilẹ̀ yìí o, ìdájọ́ ilé ẹjọ́ làwọn ń tẹ̀lé o, àwọn kò fẹ́ ró ilé apá kan kí àwọn dá apá kan sí ni o, pé bí wọ́n bá ti yanjú ọ̀rọ̀ wọn nílé ẹjọ́ digbí làwọn wà fún wọn. Àmọ́ ẹnu dùn ún rò fọ́, àgàdà ọwọ́ ṣe é bẹ́gẹ́dú, àyàngbé ajá dùn lóòótọ́, kí ni ẹ̀dá yóò jẹ́ kí ajá tó gbẹ ẹran tí ọ̀rá ara ẹ̀ kì í tán nígbà kan. Ó dára kí INEC dúró de ìdájọ́ lóòótọ́,
àmọ́ ọjọ́ wo wá ni ìdájọ́ yóò tó dé fún wọn nínú ADC? kì í ṣe bí ẹjọ́ kan bá ti ń parí ni òmíì yóò tún máa dìde ni. ẹni bá fẹ́ fi arúgbó 100 ọdún ṣe yẹ̀yẹ́ náà ni yóò máa béèrè ọkọ ẹ. ohun tí àwọn ọmọ ìgbàlódé ń pè ní ó ti lọ gan ló ṣẹlẹ̀ yìí. wọ́n sì ti fi ọ̀rọ̀ náà dápàrá fún wọn ìyẹn nínú ADC pé ọ̀rọ̀ ADC yìí o ẹ sọ pé ó ti lọ, bẹ́ẹ̀ làwọn kan ń dá wọn lóhùn pé ó ti lọ, kí Ọlọ́run má jẹ́ kí wọ́n lọ àlọ́ òde nìkan ni o. Ọláyíwọlá Alága ló ń yẹ ohun tó ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú ADC àti àjọ tó ń ṣètò ìdìbò INEC wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.